Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́ léyìí o. Gbogbo ẹ̀yin màjèṣí inú ilé yìí mo kí yín o. Gbogbo ẹ̀yin àǹtí mi inú ilé yìí mo kí yín o. Gbogbo ẹ̀yin tó jù mí lọ mo kí yín, ẹ̀yin bàbá mi mo kí yín. Àìkéré ọmọ lẹ́ni ta jùlọ, ẹ̀yin ọmọ mi mo kí yín o. Gbogbo ẹ̀yin àfòtítọ́ ọ̀run jáwé. Gbogbo ẹ̀yin àgbàlagbà tí ń fòtítọ́ ọ̀run wàgbò. Gbogbo yín mo kí o. My friend, ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, òun la fẹ́ bá ara wa sọ̀rọ̀ lé lórí. Nínú ayé, ọ̀rẹ́ a máa rẹ́ ni, ọkọ a máa kọ ni, aya a máa ya ni. Èèyàn mi, báwo ló ṣe mójútó ayé rẹ̀? Ayé ẹ̀dá dà gẹ́gẹ́ bí nẹ́tíwọ́ọ̀kì. Tọ́ ọ bá fi ráre wọ́n bọ̀ lò ó. Tọ́ ọ bá tún lò síbi tó tún da. Ó fi ògo rẹ̀, ó fi ta fàlà nìyẹn. Ṣùgbọ́n ni ọ bá gbọ́, ògo ayé rẹ̀ ó fún ní pásíwọ́ọ̀dù. Ìwọ fúnra rẹ̀ lọ́ọ́ máa ṣí. Ìwọ fúnra rẹ̀ lọ́ọ́ máa tì í. Bó la ṣe ṣí, bó la ṣe tì í. Nínú ayé lónìí, ọ̀pọ̀ ló ṣì èèyàn bá rìn. Ẹ̀yin èèyàn mi, àwọn èèyàn kan bẹ láyé àmọ́rú èèyàn tí wọ́n jẹ́, ṣùgbọ́n yẹ ká ṣàlàyé ẹ̀ fún wa. Ọ̀tọ̀ ni alábàárìn, ọ̀tọ̀ ni aláfọ̀rọ̀lọ̀, ọ̀tọ̀ ni olùfisùn, ọ̀tọ̀ ni gbọ̀rọ̀mìrò. Ẹ̀gbọ́n tí ń wí. Ọ̀tọ̀ ni ọ̀rẹ́ gbọ̀rọ̀mìrò, ọ̀tọ̀ ni ọ̀rẹ́ òdéyá, ọ̀rẹ́ ọ̀pápọ̀ mọ́ra wọn. Ọ̀rọ̀ ìdílé kan ni mo fẹ́ bá wa sọ. Ìyá àti bàbá kan bẹ, wọ́n ní owó. Owó náà pọ̀. Owó náà pọ̀. Wọ́n ní dúkìá tó pọ̀. Ó súnmọ́jú alẹ́ wọn ó tó bímọ. Ó súnmọ́jú alẹ́ wọn ó tó bímọ. Wọ́n wá bímọ náà tó jọkùnrin.
ṣe mọ̀ pé àwọn àgbàlagbà ìdílé tí nǹkan bẹ́ẹ̀ bá wáyé wọ́n tètè máa rí ọmọkùnrin yìí kó fi lè tètè níyàwó. Wọ́n ṣe bẹ́ẹ̀ fún ọmọkùnrin yìí, ṣùgbọ́n àwọn òbí yìí wọ́n ṣe àṣìṣe tóyìnbó ń pè ní mistake. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìrìn àjò rẹ̀ ó lè lórí mistake. Ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn ò yé yín. Ọ̀pọ̀lọpọ̀ ń rin ìrìn àjò rẹ̀ lọ́nà àṣìṣe. Ogun tí ń jẹ ẹlòmíì lónìí, ogun oṣù ọjà ọ́, ogun àjẹ́ ọjà ọ́, tó jẹ́ pé ogun olúbọ̀bọ̀ tìrìbọ̀ ní ń ja ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Kí ni ń jẹ́ olúbọ̀bọ̀ tìrìbọ̀? Ẹ̀rọ wọn ń pè ní olúbọ̀bọ̀ tìrìbọ̀, ẹnu ní jẹ́ bẹ́ẹ̀. Àní ẹlẹ́yìn ọmọ ohun tí jẹ́ olúbọ̀bọ̀ tìrìbọ̀ sẹ́, ẹnu ní jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ṣètò ìyàwó fún ọmọkùnrin yìí. Torí ẹ̀ là máa sọ fún wa yìí pé ọ̀kan lè ṣàdédé bá ẹ̀fọ̀n lábàtà kọ yọ̀bẹ tì í. Tọ́ bá bá ẹ̀fọ̀n lábàtà tó kú kalẹ̀ tọ́ kàn ṣàdédé yọ̀bẹ tì í. Ẹ̀fọ̀n tó kú ọ̀mọ́rúkú tó pa á. Ìwọ náà wá yọ̀bẹ tì í ọ̀fẹ́ jẹ́ rí pé òkú òdì púpọ̀. Gbogbo ohun tá a bá fẹ́ máa ṣe láyé ẹ jẹ́ á máa ṣèwádìí dáadáa. Ẹ má jà torí bóńgbẹ ṣe ń gbé wá wàràwàrà ká lọ mu omi poison, omi májèlé. Ẹ má jà torí ebi tí ń pa wá ẹ má jà jẹun tí ṣẹ̀dá wọ̀ fẹ́. Ọ̀rẹ́ lẹlòmíì ló kó bá rìn àjò ayé ẹlòmíì o. Àwọn tí ọ̀rẹ́ sì kó bá láyé yẹ àwọn lọ́pọ̀ jù. Òbí ló kó bá ẹlòmíì. Ìyá mi ò yọ̀ǹda ayé ọmọ rẹ̀. Ìyá tó ń lo ayé ọmọ rẹ̀ mọ́ ayé tiẹ̀. Ìyá mi ọ̀pọ̀lọpọ̀ ìyá wọn ò yọ̀ǹda ọmọ wọn. Ìdílé tẹ́lòmíì ti jáde nìṣòro wọn. Ẹlòmíì ó sì ọkọ fẹ́ ni. Ẹ̀gbọ́ ẹbí ní ń ja ẹlòmíì lógun. A máa wá yàn ní kọ̀ọ̀kan. Ọmọkùnrin yìí ó bówó lé òun náà tó dolówó. Ó wá láwọn ọ̀rẹ́ tí ń bá rìn. Àwọn ọ̀rẹ́ tí ń bá rìn yìí àwọn ò rí ṣe. Kìí ṣe pé ọ̀tá lẹ́nu wáíwáí fáwọn náà ṣùgbọ́n kò dàbí. Kò tọ́jọ́ kò tó sùn bàbá ọmọ kú. Ó kù ìyá rẹ̀. Gbogbo ọ̀rọ̀ tí bàbá sọ kalẹ̀ fún ìyá kó tó kú ìyá yìí ó tẹ̀lé. Ìyá yìí ó sì kí ni kó tẹ̀lé.
wọ́n sì ti bàbá yìí ti sọ̀rọ̀ lẹ̀ pé ẹni tó fẹ́ kọ́mọ rẹ̀ ó fẹ́ láàárọ̀ ọjọ́ ìyá yìí ó gbà kọ́mọ yìí ó fẹ́. ọmọ rẹ̀ òun ni ìyá yìí lọ́ọ́ mú wá pé ọmọ rẹ̀ òun ni sàmáfẹ́. bàbá yìí ṣe pariwo tó nítorí bá jẹ́ pé mo tọ́ fẹ́ ni ó ti dá. ìyá lọ́mọ rẹ̀ òun ni ọmọ òun ọ̀fẹ́ o. ọ̀fẹ́ ra wọn ó bímọ kìíní ó bí kejì ó bí kẹta. gbogbo ìrìn àjò ayé ìyá yìí àtọkọ rẹ̀ òun nìyá yìí máa sọ fún ọ̀rẹ́ tiẹ̀ tó bíyàwó ọmọ rẹ̀. ọ̀rọ̀ tí mo sọ yìí ò yé yín. ìyá tí ọkọ rẹ̀ lówó tí ìyá yìí náà lówó ṣe mọ̀ pé mo sọ pé ọmọ ẹyọ kan ni wọ́n bí. ìyá yìí sì takú pé ẹni tó mọ òun fẹ́ láàárọ̀ ọjọ́ kò ní fẹ́ pé ọmọ rẹ̀ òun ní ọ̀fẹ́. ìyá tó wáá jólówó yìí máa sọ gbogbo ìrìn àjò wọn ọkọ rẹ̀ àti tòun náà a máa sọ fún ọ̀rẹ́ tiẹ̀ tí tọ́fà ọmọ rẹ̀ fún ọmọ rẹ̀ pé kí wọ́n fẹ́ra wọn ọmọ tiẹ̀ lọ́kùnrin. gbogbo ìrìn àjò rẹ̀ a máa sọ fún ìyá ìyàwó ọmọ rẹ̀ tí wọ́n jọ ọjọ́ rẹ̀. tó ìyá yìí náà máa tẹ̀ mọ́mọ́ rẹ̀ létí pé sọmọ pé ọmọ rẹ̀ òun lọ fẹ́ ó jẹ́ rírì ó pé o tí wọ́n bá ti mú ìwọ náà máa mú ni o tí wọ́n bá ti ń ju ìwọ náà máa jù ni o lajú ẹ o. ìyá yìí ń tẹ ọmọ rẹ̀ lẹ́sẹ̀ mọ́lẹ̀ gbogbo orin tí wọn mọ̀ ìyá mọ́mọ́ rẹ̀ rìn. lára àwọn ọ̀rẹ́ ọkọ ẹjọ́ mọ̀ pé wọ́n ń jin ìyàwó ọmọkùnrin yìí. ọ̀rọ̀ tí mo wí òye yín. ọmọkùnrin ẹyọ kan táwọn òbí rẹ̀ jólówó yìí òun náà wá láwọn ọ̀rẹ́ wọ́n bá ìyàwó ilé rẹ̀ sùn ìyàwó ẹyọ kan náà lónìí. gbogbo ẹ̀yin tẹ́ níyàwó ọ̀pọ̀lọpọ̀ ìdílé lónìí ẹ ṣàdédé rí i pé wọ́n rí ṣe ọ̀nà là fún wọn ṣùgbọ́n ṣàdédé lójijì ẹ gbọ́ kọ́kọ́ kú. ikú yìí wọ́n wádìí rẹ̀ tì tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó yìí ló wà nídìí ẹ̀. bẹ́ẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ ìdílé tó jẹ́ pé ìyàwó kú tó jẹ́ pé ọkọ ló wà nídìí ẹ̀ torí ogún nítorí ogún. àwọn èèyàn wọn èé dúró de ohun tíṣẹ̀dá wọn ó ṣe fún wọn mọ́ ogún ni wọ́n máa ń ranjú mọ́. ogún ní dogun ogun téèyàn bọ́ ń bẹ̀ láéláé ogun ní dogun ogun ní dóògùn tí kálukú máa fóògùn léra wọn kiri. ogun a máa sọ ní dọ̀tá ni o ẹ dákun ẹ má máa gbọ́kànlé ogun mọ́ o. ẹni tí ẹ fẹ́ ohun tá à ń pè níyàwó tàbí ohun tá à ń pè lọ́kọ ìrìn àjò ọjọ́ kankan o life contract lẹ fẹ́ jọ sáyẹn o pé alábàárìnrìn àjò ayé mi kò yí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ti lọ wájú aláàfáà àbíwájú wòlíì àbí wọn ẹ bá wọn wu ọmọ yìí wò sọ́dà akọ àwọn méje mọ́kọ́ ẹ bá wọn wò sọ́dà bẹ́ẹ̀ kọ́ kìí ṣe bẹ́ẹ̀. tí yóò yà wá lẹ́nu pé ẹlòmíín bẹ tó jẹ́ pé yóò ti máa wà dáadáa bọ̀ tó jẹ́ pé ìwà dáadáa ìṣesí dáadáa láyé fi mọ̀ ọ́ ṣùgbọ́n tó bá padà yá tẹ́nìyẹn tí ó máa ṣìwàwù tí gbogbo èèyàn máa pé abẹ́lẹ́ àgbẹ̀já kọ́ yìí ni bẹ́ẹ̀ ni ìwà tẹ́ fi mọ̀ ọ́ tẹ́lẹ̀ òun lẹ́ fi ń pè é. ṣé mọ̀ pé ẹlòmíì tí ó bá lówó lọ́wọ́ bí wọ́n bá ní ó gbé ilẹ̀ kọ́ lọ dànù sí àkìtàn yọ lọ
ṣùgbọ́n tó bá jẹ́jà ní sílẹ̀ kan sí méjì tán wọn ò bí baba ńlá bàbá ẹnìkan rí kó sọ pé dákun bá mú kinní yìí yóò púpọ̀ rí pa gbá gbogbo ohun tó ń fún. ẹlòmíì sì ń bẹ tó jẹ́ pé ìrẹ̀lẹ̀ tá a fi mọ́ látàárọ̀ ọjọ́ ìrẹ̀lẹ̀ yìí náà ni ó wà dọ́jú alẹ́. ọ̀rọ̀ tí ń bá bò yìí tẹ́ bá rí ìdílé tí ń tò ìṣẹ̀dá wọn kọ̀ látakò kì í ṣe pé kọkùnrin ọ̀fẹ́ méjì kọfẹ́ mẹ́ta òun ló nira ṣùgbọ́n ṣé ìṣẹ̀dá àwọn tẹ kójọ bára wọn mu tí ìṣẹ̀dá wọn bá ti papọ̀ ní gbọ́jà kálukú sì ń tẹ̀lé ìṣẹ̀dá rẹ̀ àti òfin ní gbọ́jà ọkọ ẹlòmíràn fẹ́yàwó méjì o òun kan náà ni wọn kò sì ní sí àlàáfíà kankan n lérò pé ẹgbọ́n tí ń wí. kí ni mo fẹ́ fàyọ ìdí tí mo fi ní ìyá ọmọ yìí ó ṣe àṣìṣe ẹ gbọ́ bàbá yìí ó ti ní ìrìn àjò tó rìn kò sóògùn owó o lórí ọmọ tí ọmọ rẹ̀ fẹ́ tẹ́lẹ̀ tí bàbá yìí tíyàn bá fẹ́ béèrè nípa èèyàn kì í ṣe pé ńgbà àwọn bá ti sọ fún ọ pé ó ti da ẹ máa fẹ́ra yín ìṣesí yín irọ́ kò dé dúró níbẹ̀ yẹn o. ta ni ìyá ọmọ tí a fẹ́ lọ́mọ ẹ lọ wádìí òun náà. tẹ bá wádìí ẹ ta ni bàbá ọkọ tọmọ wa fẹ́ ó di mélòó. ìdílé wọn ogun wo ni máa ń jà wọn nínú ìdílé wọn ó di mélòó tó. Yàrá wa wò yẹn tán irú ẹ̀dá ènìyàn wo ni wọ́n lè máa bá gbé àwọn ẹ̀dá ènìyàn wo ni wọ́n lè sùn fún. torí ẹ máa rí i pé ọkọ ẹlòmíì wọ́n bá fẹ́ra wọn tán tí wọ́n bá fẹ́ tú inú ìdílé kan àwọn ẹni ibi ni o wọ́n wà ní àbúrò ìyàwó wọ́n lè ní last born màmá wọn kọ́ máa wá gbọ́dọ̀ rẹ̀ ọmọ yẹn ni ó da ìdílé yẹn rú tàbí kí wọ́n ní àbí kẹ́yìn ìyá ọkọ tàbí ọ̀kan nínú àwọn ọmọ àbúrò ọkọ tàbí ọmọ ẹ̀gbọ́n ọkọ tí wọ́n máa wá gbé ọ̀dọ̀ wọn òun ni ó da ìdílé yẹn rú. ó lè jẹ́ pé ìṣẹ̀dá wọn kí wọ́n ṣoore ni wọn ò gbọ́dọ̀ gbà yàn sílé tí wọ́n jọ máa gbé. ó sì ṣe é ṣe kọjá pé tó bá kàráǹgídá pé wọ́n gbà yàn sílé bẹ́ẹ̀ kọ́ńtọ̀ nǹkan máa kí wọ́n rẹ́ǹtì ilé fún un síta tí ó bá jẹ́ pé bóyá àlejò wá kí wọn ó sì lọ́jọ́ tí ó lọ kọ́ máa lọ́nà ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ìdílé tó túká bí tógun gbà wọlé tí wọn ò mọ̀dí tó bá wọlé àwọn ọ̀nà tí máa bá wọlé rèé o. táyé bá fẹ́ mọ́nítò ògo ẹni wọ́n wá gbìyànjú wọ́n wá bá ọ gbé díẹ̀ wọ́n ó ti mọ ibi tó wíìkì sí iye tẹ́ ẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀ nínú ilé yín wọ́n ti mọ̀ ọbẹ̀ ìfọlọ́kọ rẹ̀ fẹ́ràn jù wọ́n ti mọ̀ ọbẹ̀ ẹja ìyàwó rẹ̀ fẹ́ràn jù wọ́n ti mọ̀ iye tó ń kó fúyàwó rẹ̀ lówó ọbẹ̀ wọ́n ti mọ̀ àmọ́ tẹ́ ẹ bá jìnnà sí wọn tẹ́ ẹ jí wọn mọ̀ àpọ́nlé ọwà ń bẹ ẹ sì rógbò yín lò dálẹ́ ẹ gbọ́ mi ìyá ìyàwó ó ní kí ọmọ wọn fẹ́ ọmọ ọ̀rẹ́ òun lóbìnrin kò gbọ́n tọkọ sọ bí ọmọ ẹni tó mọ òun lòun rí òun ní kó fẹ́ ṣùgbọ́n ìyá ìyàwó takú wọn lé ó ní rárá o ọmọ ọ̀rẹ́ òun ní ọ̀fẹ́ àbọ̀ ẹ̀yin ọmọ ọ̀rẹ́ òun ní láàsọ fún yín yìí o ẹ má máa fọgbọ́n orí yín ṣe nǹkan ẹ máa ní aláfọ̀rọ̀lọ̀ onímọ̀ràn ta lónímọ̀ràn rẹ ta ni olùfisùn rẹ ta lálábàárò pé ọ̀rọ̀ kan dùn mí lọ́kàn bẹ́ẹ̀ bá ti rí lágbájá ó lè kéré sí ọ ó lè dàgbà jù kìí ṣe pé ọgbẹ ni wọn dàgbà ló làákàyè o làákàyè àgbàlagbà mi làákàyè ògúngúrò ni
ìyá tóun ní òmójútó ìdílé àwọn ọmọ rẹ̀ tọ́wá lọ́ọ̀lọ́ fọ̀rọ̀ ayé ti ìrìn àjò tiẹ̀ lọ ilé olóògùn ni ó mọ̀ ọ́ lọ nígbà tí ó sì láàká ìgidi lórí tiẹ̀ náà tí ó fọ̀rọ̀ ọlọ́run darí ilé olóògùn ni ó mọ̀ ọ́ lọ ó lè ní ọpọkọ rẹ̀ ó lè ní fún un ní nǹkan jẹ ó lè ní òṣè bákan ó lè ní ó máa búyà ọkọ rẹ̀ ó lè ní ó máa búyà ìyàwó rẹ̀ ó lójú rẹ̀ ẹni tá a fọ̀rọ̀ lọ. kí ló wáá gbẹ̀yìn ọ̀rọ̀ yìí nígbà tí ọmọ gbọ́rọ̀ sí ìyá ẹ̀ lẹ́nu tó fẹ́ ọmọ ọ̀rẹ́ wọn tó sì bí ọmọ mẹ́ta kí ló gbẹ̀yìn ọ̀rọ̀ yìí kí lẹ̀ ń ṣe lọ́wọ́ rí a ní ẹ fìdílé nǹkan ẹ wá nǹkan kankan kẹ fìdílé kẹ kọ́gbọ́n nínú ọ̀rọ̀ yìí agídí inú ò ṣeé ṣe nǹkan o mo gbọ́n tán mo mọ̀ tán kò ṣeé ṣe nǹkan o tó o bá lọ fẹ́ kọ́ kọ̀ǹtráktọ̀ àbí ẹ̀kọ́ building contractor pé àwọn tí máa bá ní kọ́lé tó o bá dúró ti bíríkìlà o ò lè mọ̀ bẹ́ẹ̀ mú ọkàn máa fẹnu fè ọ máa fẹnu kọ́lé ni o ò ní lè mọ̀ bẹ́ẹ̀ tó o bá kẹ́kọ̀ọ́ nǹkan ò lè mọ̀ ń pa rẹ̀ ọgbọ́n orí ò ṣeé ṣe nǹkan o gbọ́dọ̀ ní onímọ̀ràn olùfisùn alábàárìn gidi àti alágbẹjọ́rò ká ọ̀rọ̀ yìí ń dùn mí kí lè rí sọ̀rọ̀ yìí wọ́n sì fún ọ nímọ̀ràn àní kí ló gbẹ̀yìn ọ̀rọ̀ yìí sẹ́ ẹ máa bá ń bọ̀ wá. Omi gbé lọ oreye ye ọ̀tún oreye ye ìyá o oreye ye ọ̀tún ìyá mi oreye ye ìyá o oreye ye ọ̀tún oreye ye ìyá o oreye ye ọ̀tún oreye ye ìyá o. Ọ̀tún oníkì ọmọ ọmọ lè ní pé tí yóò ní ṣe bá wọn nìkan ọ̀la. Yeye ọ̀tún, yeye ọ̀tún, yeye ọ̀tún. Ẹ mọ̀mọ́ bá mi kórè yeye ọ̀tún, yeye ọ̀tún, yeye ọ̀tún, yeye ọ̀tún. Ẹ mọ̀ bá mi kórè yeye ọ̀tún. Ẹ pé yeye ọ̀tún, ìyá ọ̀tún, yeye ọ̀tún. Ọládé kojú mi yeye ọ̀tún, yeye ọ̀tún. Ìyá mi yeye ọ̀tún, yeye ọ̀tún. Abímọ wọn dá àná lé ọ̀tún là ń pè yìí bí. Abímọ wọn dá lé kojú ọ̀tún là ń pè yìí. Ládé kojú abímọ wọn dá àná lé ọ̀tún là ń pè yìí. Ìyá abímọ wọn dá àná lé ọ̀tún là ń pè yìí. Ládé kojú abímọ wọn dá àná lé ọ̀tún là ń pè yìí. Ẹ̀jẹ̀ abímọ wọn dá àná lé ọ̀tún là ń pè yìí. Ọ̀rẹ́gẹ̀ tí alábòlódò ni mò ń gbé sí lọ́wọ́. ẹ kú kalẹ̀ ẹ gbọ́ wọ́n fẹ́ra wọn wọ́n bímọ mẹ́ta fúnra wọn bàbá ọkọ ti kú àmọ́ sọ̀rọ̀ ọ̀lẹ pé tó òun wí fún ọ̀wọ́ lọ gbọ́ o òun wí fún ọ̀wọ́ lọ gbọ́ o ẹ mọ̀ pé mo sọ fún yín pé lára àwọn ọ̀rẹ́ ọkọ wọ́n ń jin ìyàwó arákùnrin yìí ní jíjìn tààrà ìgbà tí bàbá ọkọ sì ti kú ìyá yìí wá ti sọ gbogbo ìrìn àjò tí bàbá yìí sọ lórí ọmọ yìí sílẹ̀ kó tó kú ó sọ fún ìyàwó níjọ́ tí wọ́n ń sọ àwọn ọ̀rẹ́ ọkọ wà ń bẹ̀ àwọn ọ̀rẹ́ ọkọ tó sì wà ń bẹ̀ yìí èyí tí ń jin ìyàwó ni tó rò pé èèyàn ni láì mọ̀ pé pàpà ńlági ni kí lẹ wí àní láì mọ̀ pé pàpà ńlági èèyàn ni wọ́n á jọ foríkorí àti
èyí tí ń jin ìyàwó ọ̀rẹ́ rẹ̀ àti ìyàwó wà kí ni ká ṣe fún arákùnrin yìí torí bàbá sọ pé gbogbo dúkìá pátápátá òun ni wọ́n ti wíìlì fún arákùnrin yìí pé òun àti ìyàwó ẹ̀ ni wọ́n jọ ní o ọ̀sẹ́nì kankan tí wọ́n bá wọn pín bẹ́ẹ̀. Bàbá yìí ti sọ gbogbo ẹ̀ sílẹ̀. Àṣẹ nínú ìrìn àjò ọmọkùnrin yìí tó yẹ kí ìyá yìí ó sọ fún ìyá yìí ó sọ fún bàbá sì ti sọ fún ìyá pé má gbàgbé o àwọn ohun tí wọ́n lọ́mọ yìí ò gbọ́dọ̀ máa ṣe máa tẹ̀ ẹ́ mọ́ létí o. Bàbá yìí á máa pariwo ọ̀rẹ́ fún ọmọ rẹ̀ pé kó rọra o kó rọra o. Wọ́n wá ní kó yéé gba obì jẹ pé ìṣẹ̀dá rẹ̀ kì í gba obì jẹ. Ìyá yìí kò sọ fọ́mọ rẹ̀. Ìyá kò sọ fún ọmọ rẹ̀. Ọ̀rẹ́ tí ń bá ìyàwó ọ̀rẹ́ sùn òun ti gbọ́ ìyàwó náà ti gbọ́ wọ́n á wò pé kí làwọn lè fi mú kúrò tí ó fi jẹ́ káwọn gbádùn gbogbo ogún yìí. Ìyá ẹ̀yin lẹ lè ṣe yanjú ẹ̀yin lẹ lè ṣe yanjú èbúrẹ́ ẹgbẹ́ mi o ẹ̀yin lẹ lè ṣe yanjú ẹ̀yin lẹ lè ṣe yanjú ẹ̀yin lẹ lè ṣe yanjú èbúrẹ́ ẹgbẹ́ mi o ẹ̀yin lẹ lè ṣe yanjú ọlọ́yin ló lè ṣe yanjú ẹ̀yin ló lè ṣe yanjú èbúrẹ́ ẹgbẹ́ mi o ẹ̀yin ló lè ṣe yanjú lẹ́lẹ̀ ṣe yanjú ẹ̀yin lẹ lè ṣe yanjú ẹ̀yin lẹ lè ṣe yanjú èbúrẹ́ ẹgbẹ́ mi o ẹ̀yin lẹ lè ṣe yanjú. Ifá ní bẹ̀bẹ̀ sí bẹ̀bẹ̀ rẹ̀ lé ayé o àgbàlá ní mọ́lẹ̀ ẹ̀yìn agbẹ́ bàtà rù gẹ́gẹ́ ní síwájú alágbe adífẹ́sùn bọ̀rọ̀ fún ní ayé abùkù tọ̀run o ọ̀rọ̀ fún ní ọ̀run òní jẹ́ kíta yóò tẹ̀ o ẹ̀yin lẹ lè ṣe yanjú o ẹ̀yin lẹ lè. Ẹ̀gbọ́n tí ní wọ́n bá mú obì wọ́n pawódà wọ́n tún awọ ṣe wọ́n fún ọ̀rẹ́ ní obì ẹ̀rẹ́ jẹ ó délé ó bẹ̀rẹ̀ sí ní pọ̀ ẹ̀jẹ̀ awájá kí ló jẹ obì ní o ìyá bá ń pariwo òun fọwọ́ àárọ̀ òun síra òun ṣé ẹ mọ̀ wípé àìgbọ́ kìlọ̀ ló kú bá ìyá yìí. Ìyá yìí kì í ṣoṣo kì í sì ṣàjẹ́ ṣùgbọ́n àìgbàmọ̀ràn àìtẹ̀lé kìlọ̀ àfojúdi òun ló kó bá ìyá yìí.
àti ìfẹ́ àfẹ́jù. Torí ẹ̀ là máa ń sọ wọ́n lè sọ pé o nífẹ̀ẹ́ ọ̀rẹ́ rẹ̀ tó bá ra sọ ọ̀rà tiẹ̀ bọ́ra bàtà ọ̀rà tiẹ̀ àwọn ọmọ rẹ̀ bá nídìí owó òsùkú ó fún wọn tó sì jẹ́ pé inú rẹ̀ ọ̀dá sí ọ. ọ̀rẹ́ oríṣiríṣi ní ń bẹ láyé. ìfẹ́ àfẹ́jù ló jẹ́ kí ìyá yìí ló jẹ́ kó sọ yìí pé ọmọ òun ní ọ̀fẹ́ ọmọ ọ̀rẹ́ òun. ẹ̀rí nǹkan láì mọ̀ wípé ohun tí ọ̀padà tibẹ̀ yọ ikú ni. ọ̀rọ̀ rèé o. ẹ rí i pé kéèsì mẹ́ta ló wà níbi ọ̀rọ̀ yìí. àkọ́kọ́ ń bẹ ẹni tí èèyàn bá fẹ́ fẹ́ ẹ wò ó dáadáa ẹ gbàdúrà sí ẹ wò dílé rẹ̀ gbogbo ọ̀nà ẹ béèrè. kò kú dandan kó jẹ́ lédè ẹni là á fẹ́ o ẹni tí èsì lédè ẹni ní gan wúlò ju lédè ẹni lọ tí ṣẹ̀dá yín bá ṣe déédéé ara yín ẹnìkan ò ní gbọ́jà gbogbo nǹkan máa lọ ń gbẹdẹmú kẹ́yìn. bàbá yìí rìnrìn bàbá ọkọ rìnrìn láàárọ̀ ọjọ́ ìyàwó ẹ̀ mọ̀ sí ikú ọ̀tọ́jú àrùn òdóṣù bàbá ọkọ ṣàárẹ̀ ó kú ṣùgbọ́n tẹ̀ mọ́ ìyàwó ẹ̀ létí pé má gbàgbé o bàbá náà sì ń kìlọ̀ rẹ̀ fún ọmọ rẹ̀. ìyá yìí ibi àìfẹnumẹ́nu àìfètèmétè tó jẹ́ kó ta ilé ara ẹ̀ nígbàjò níbi wótò wóró ọ̀rọ̀ tó yẹ ọmọ abọ́mọ ẹ̀ sọ ó pé ìyàwó ọmọ ẹ̀ kalẹ̀ àtàwọn ọ̀rẹ́ ọkọ ó bẹ̀rẹ̀ sí ní máa sọ gbogbo ẹ̀ fún wọn láti bẹ̀ ni wọ́n ti mọ ikú tó lè pa ọmọkùnrin yìí torí wọn ó lè jogún ẹ̀. ọmọkùnrin yìí kú ó kú ẹ̀la obì tí wọ́n fún ó jẹ́ ó kú kò díjọ́ kejì ó kú. ṣẹ́wá mọ́ tó ṣẹlẹ̀ àárẹ̀ ọmọ yìí òun lọ sọ ó mú ìyá yìí náà ó sọ ọ́ dà láàárẹ̀ ó ṣàárẹ̀ òjijì. bí ìyá yìí ṣe já kíkanjú tó tí eegun ẹ̀ le ọmọ yìí kú báyìí àárẹ̀ òjijì kí ìyá yìí náà ní sojú ìyá yìí àwọn ọ̀rẹ́ ọkọ wọn wá ń bá ìyàwó ọmọ rẹ̀ máa ń bá a sùn mọ́lé wọn ó sùn díjọ́ kejì. ìyá yìí ọmọ àmì rí báyìí pé ṣé pé báyìí ṣe rí nì ta ló fẹ́ pè ta ni ó làgbàjà fún mọ́. ibi ìyá yìí ni ọ̀la kàkún tó jẹ́ pé irú nǹkan yìí ní í ṣẹlẹ̀ láyé lóde òní yìí. ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ìgbà tí wọ́n bá rójú àti ráyè ìgbà tí ọ̀bá wá sáyè mọ́ ni wọ́n máa wójú káàkiri. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọgbọ́n ọ̀nù wọn ni wọ́n lò tó kó bá wọn. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀rẹ́ ni wọ́n gbára lé. ìyá ẹlòmíì ló ṣì ọmọ míì lọ́nà. ọkọ ẹlòmíì ló ba ayé ẹ̀ jẹ́. ìyàwó ẹlòmíì òun ló da ayé ọkọ nù. ẹ̀jẹ̀ á máa kíyèsára. ta lọ̀rẹ́ rẹ̀? irú ìyàwó wo ni ìyàwó tó fẹ́? irú ọkọ wo lọkọ tó ní? talẹ́ńtọ̀ ń fọ̀rọ̀ ayé rẹ̀ lọ. talẹ́ńtọ̀ pààyàn ìrìnàjò ayé rẹ̀ mọ́ sí lọ́wọ́. àánú ṣe mí fáwọn tó wà lókè òkun. ẹlòmíì kan ló òkè òkun ni. orílẹ̀-èdè tí wọ́n ti bí ni wọ́n ti ń yí ayé rẹ̀ báyìí wọ́n ń yí nínú gíláàsì báyìí. ìkàn ṣiṣẹ́ bí aago ni. ọ̀tá rẹ̀ wá ń jẹ̀jẹ̀ ìrírí. mo wá gbà aládùúrà láti wákàtí ọ̀wọ̀ yìí fún gbogbo etí tí ń gbọ́ mi. gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ̀yin tẹ́ wà nísàlẹ̀ ọ̀sà àbórílẹ̀-èdè yòówù tí kálukú bá wà. gbogbo ẹni tó ló kubi tẹ́ gbé dé gbogbo ẹni ọlọ́kọ̀nà tẹ́ gbé gbà ẹni tó jẹ́ kòkòrò inú ayé yín tí ń jà yín lógun ilẹ̀ lanu máa gbé wọn mì. ilẹ̀ lanu máa gbé wọn mì. ẹ jẹ́ ká ṣọ́ra fáyé o. ẹ jẹ́ ká máa gbọ́ ìkìlọ̀ o. ẹ jẹ́ ká máa gbọ́ ìkìlọ̀ o. ẹni orí bá yàn fún ni òun là á mú o. ẹ má jẹ́ nìkan pa yín láṣẹ pé dandan ohun tẹ́ ẹ sì rí o.
ẹni tọ́rọ̀ mọ́ kádàrá yín tẹ́jọ́ dalẹ̀ òun ni kẹ́ ẹ fẹ́ o ẹ sì wúrú ọ̀rẹ́ tẹ́ ẹ fẹ́ ní sọ̀rẹ́ tí pani ni sọ̀rẹ́ tí lani ni àbọ̀rẹ́ tí fúnni lóògùn jẹ ẹ wúrú ọ̀rẹ́ tẹ́ ẹ fẹ́ ní o mo jẹ́rìí ọ̀rẹ́ mi àti wà lógún ọdún irọ́ ni o mo jẹ́rìí ọ̀rẹ́ mi àti wà lọ́gbọ̀n oṣù irọ́ ni o mo lè rí dáadáa rẹ tọ́ka sí ni tí wọ́n bá rí tó ń gbé dáadáa ṣe bí ikú bí àìsàn dáìsàn lọ́tà máa ń rò sí ni o tó ọlọ́run wò gbogbo ẹni súnmọ́ abẹ́ aṣọ ọ̀gbọ́ra tọ́lọ́run fẹ́ máa fọ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ wá ní sùn Èdùmàrè bá a dojú ẹ̀ bolẹ̀ tọmọtọmọ orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ogún ọmọ ọdún àgbà ẹ darapọ̀ mọ́ ní WhatsApp group ọ̀fẹ́ ni gbogbo ẹ̀yin tẹ́ bá pàdé wa lórí YouTube tẹ́ bá ti ń download wa tẹ́ ń share rẹ̀ ẹ máa bá wa tẹ like and like tẹ́ bá ti ń tẹ like kẹsì máa comment tẹ́ bá ti ń tẹ like kẹsì máa bá comment kẹsì máa bá share rẹ̀ ayé wa kò ní yé ẹ lẹ́ ayé wa kò ní yé ẹ lẹ́ o ìjà máa kíyè sára o nítorí da ẹrù ẹlòmíín nù nǹkan kékeré báyìí ni o àìkíyè sára ni o mo gbọ́n tán mo mọ̀ tán òun ló kó bẹ́ẹ̀ lòmíì o ha mo jẹ́ kíni iyọ̀ bó ṣe kéré tóun tó bá pọ̀ lọ́bẹ̀ yọ̀ bọ̀ bẹ̀jẹ́ gbogbo nǹkan ló níwọ̀n ọ̀rọ̀ sísọ níwọ̀n bómi ṣe dáa tó nú ara ta gbọ́dọ̀ máa mú mi dáadáa ó tún níwọ̀n ẹni tí ó pa wá Èdùmàrè lè jìnnà sí wa o akíbá mọ̀ fẹ́ bèrè lórí ìrìn àjò yín àbí ẹ ti ẹ̀ fẹ́ tọ́jú àrùn ara léyìí tọ́jẹ́ nípa ìwé àtìgbò ẹ̀ka sí wa àmọ́ owó lẹ́ẹ̀sán o àbẹ̀fẹ́ béèrè nípa àrìn àjò ayé yín owó lẹ́ẹ̀sán o èyí sọ̀fẹ́ o jẹ̀gbọ́ tẹ́ bá pe nọ́mbà Nàìjíríà mi tí ò lọ ẹ pe nọ́mbà Kòtónú ẹ bá pe nọ́mbà Kòtónú tí ò bá lọ ẹ pe nọ́mbà Nàìjíríà ọyẹ mú gègé yín o yín kọ́kọ́ fi kóòdù sí tọ́ba yá yín pè ní direct +234 80 3298 3298 080 3298 3298 +234 81 33 155 111 081 33 155 111 +234 80 890 38658 080 890 38658 okùn nọ́mbà Kútọ̀nù +229 54 65 19 29 +229 54 65 19 29 okùn nọ́mbà kejì +229 54 65 19 28 +229 54 65 19 28 adára fún wa ọ̀rọ̀ wa dayọ̀ tọmọtọmọ ire o òjò kìí rọ̀ kó tàṣe ilẹ̀ olóore gbogbo wo ní tàṣe wa o ire o ire kàbìtì kọ́ máa yí wọlé ẹnì kọ̀ọ̀kan wa o adára fún wa o. Òbí àti mọ̀ ṣe ìpèsè láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti ní oyún. Ìgbà tá a délé ayé náà ní ilé ayé ká. Àwa délé ayé ká gbàgbé pé àwa lẹ́gbẹ́ lórí ọ̀run. Bí ìtọ́ bá wá ń dàrú, wọ́n lè kọ́rọ̀ ogun òyà ní ìsàwọ̀ ẹja ọmọ rántí tó gbogbo ala lẹ́gbẹ́ lọ́rùn. Ẹgbẹ́ látòdì ọ̀sán já sí làárọ̀ ìgbà. Kẹ̀lẹ́ ṣe Panu